Ẹ káàbọ̀ sí ìkànnì Ìjùgbà Master Channel. Mo kí yín. Ẹ sì káàbọ̀ sórí ètò wa Bitter Truth. Bá a ti ṣe náà la ṣe ṣe. Àwọn ọ̀rọ̀ kan já rìnrìn tá a lè má fẹ́ sọ nípa ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó ti lọ rẹpẹtẹ ní orí ẹ̀rọ ayélujára. Ihun tó ṣẹlẹ̀ ni pé analysis la wà fún. Ó yàtọ̀ sí àtakò. Gbogbo ẹni tí a bá wá analyze ọ̀rọ̀ ẹ̀ lórí ètò Bitter Truth kó má rí bí ìgbóguntì. Àtúnṣe ló ṣe pàtàkì kéèyàn ó ṣe. Àwọn ìròyìn kan jáde. Lára àwọn ìròyìn yẹn òhun ni ti àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ní wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba. A gbọ́ pé ó tiẹ̀ lè kú ó kọjá ti èyí tí wọ́n ṣe kẹ́yìn. Wọ́n ní plan wọn yìí ó lágbára. Wọ́n ka oríṣiríṣi gbogbo bí wọ́n ṣe ní kán ṣe é láàrin wákàtí kan, gbogbo ẹ̀ náà la gbọ́ lórí ẹ̀rọ ayélujára. Kí ló fà á? Nígbà tára ayé ò bá ṣe dáadáa ni wọ́n máa ń rántí ará ọ̀run. Bí ìlú kò bá dùn, ayé ó pariwo. Bí ìlú bá dùn, ayé ò ní pariwo. Kì í ṣe láti faramọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí, bí kò ṣe fún ìjọba láti wá àtúnṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó fẹ́ fi ààyè sílẹ̀ fáwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ ìjọba láti ráàyè wọlé. Kó má lọ di wípé ẹ mọ̀ pé ó ṣẹlẹ̀ láwọn ìlú kan táwọn ológun gbàjọba lọ́wọ́ àwọn tó ń ṣe ìjọba àwa ara wa, wọ́n sì wà ńbẹ̀ dìsinyìí táwọn èèyàn hó fáyọ̀ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Àwa nígbàgbọ́ wípé ihun táwọn ẹni yẹn ṣe ò dáa torí ìjọba àwa ara wa la wà. Ṣùgbọ́n kí ni ìjọba àwa ara wa ń ṣe fún àwa ara wa nínú ìlú àwa ara wa? Ṣé gbogbo àwa tá a jọmọ orílẹ̀-èdè tá à ń ṣèjọba àwa ara wa, bí gbogbo wa ò bá tiẹ̀ gbádùn tán, percentage mélòó ló ń gbádùn? Àwọn ibi tí wọ́n ti ń pa ènìyàn, ṣé ẹ rí ńgbà míì èèyàn ó máa ṣe rẹ̀ á láyé ń ṣe òun tàbí òun ń ṣèèyàn. Àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gbàjọba yìí, wọ́n fẹ́ ba ìjọba democracy jẹ́ ni. Ọlọ́run ò ní fún wọn ṣe. Ṣùgbọ́n àwọn tó wá ń ṣèjọba democracy tí wọ́n bá dákẹ́ lórí àìsí ètò ààbò, kódà bí wọ́n ṣe ń ṣaráàlú ni wọ́n ń ṣe ara wọn fúnra wọn, nítorí wípé ọ̀tọ̀ ó tètè ráyè gbabi àìsí ètò ààbò wọlé, ayé ó sì kí àwọn tó bá gba ìjọba lọ́wọ́ àwọn tó ń ṣèjọba àwa ara wa káàbọ̀ ní situation tílùú wà. Ihun tá mọ̀ la mọ̀. Ariwo àìsí ètò ààbò àtara tó ń ni aráàlú ló fún àwọn èèyàn yìí ní gut láti fẹ́ ba democracy jẹ́. Ẹ má wàá gbàgbé, àwọn northerners ló pọ̀ nínú àwọn tó fẹ́ gba ìjọba, ká tiẹ̀ sọ pé àwọn gangan. Ó yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu múra wọn. Ó yẹ kán mọ̀ wípé àwọn people yìí máa ṣe bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Jonathan, wọn kàn dínkù ni. Tó bá mú Jonathan tó fi gbé ìjọba lẹ̀ easily bẹ́yẹn, kò ṣẹlẹ̀ rí. Nígbà yẹn wọ́n fúngun mọ́ ni. Àwọn tó fẹ́ gbàjọba ẹlẹ́ẹ̀kejì rèé làṣírí tú yìí. Kì í ṣe àwọn sójà yẹn nìkan ni wọ́n gbìmọ̀ pọ̀ láti gbàjọba. Ibi tó ti yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fura rèé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà yẹn tí wọ́n wà nínú ìjọba, alamí ni wọ́n jẹ́ fún àwọn èèyàn wọn lókè ọ̀yà. Mo lóyà, kò sẹ́ni tá a máa gbégun ẹṣin tí ò ní sọ̀pá kan lùké.
Bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ní ìgbọkànlé nínú àwọn tó ń bá wọn ṣiṣẹ́, kán tètè lọ túnù, àgàgà àwọn tó jẹ́ ará òkè ọ̀yà. Wọ́n rán wọn níṣẹ́, ibìkan ni wọ́n ti dìde. Àwọn appointment tẹ́ ẹ fún wọn lórúkọ àwọn agbègbè kan ni. Fúlàní kì í bá ní ṣe ọ̀rẹ́ àìda ni. Wọ́n ń padà lọ jábọ̀. Gbogbo bí wọ́n ó ṣe rìn, àwọn tẹ́ ẹ kó mọ́ra ni. Nǹkan tí wọ́n fẹ́ ṣe yìí kì í ṣoore náà fẹ́ ṣe wá o. Àwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba, ẹ jẹ́ á kọ́kọ́ mọ̀ yẹn. Pàápàá jùlọ ọmọ Yorùbá tí wọ́n bá dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìwọ̀nba tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe láti lè kápá àwọn ará bí a lè sọ pé àrí, ẹ jẹ́ ká ní tilẹ̀ ń tọlọ́hun, wọ́n ń ṣe díẹ̀. Ó kàn jẹ́ pé ara tó ń ni aráàlú àti bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò kò tíì kúrò ńbẹ̀. Ṣé ẹ rí i, tí wọ́n bá fi dìtẹ̀ gbàjọba, wọn kọ̀ láti wá pa gbogbo ilẹ̀ Yorùbá run àti ilẹ̀ Ìgbò. Gbogbo south nǹkan yẹn, wọn kọ̀ láti yọ gbogbo àwọn ọba abẹ̀, kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi àwọn emir tiwọn sí. Nígbà tí wọ́n gba ìlú Haúsá, táwọn Fúlàní gba ilẹ̀ Haúsá lọ́wọ́ wọn lókè ọ̀yà, nígbà wọ́n fẹ́ dominate ibẹ̀, wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n bẹ̀rẹ̀. Eléyìí ti wà nínú agenda wọn yí mọ́ Sharia. Kí là ń pè ní Sharia? Àṣà tiwọn nìyẹn, ẹ̀sìn tiwọn nìyẹn, kò ń ṣe tilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ni wọ́n padà wá lò nígbà rí i pé gbogbo kinní ò tíì ṣeé ṣe. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ilẹ̀ Ìgbò, wọ́n ń kọ̀ pé àwọn ò fẹ́, wọ́n wá fẹ́ gbọ̀nà tológun wọlé. Ṣùgbọ́n báwo ni ayé ó ṣe yin bàbá Bọ́lá Ahmed Tinubu? Àfi kí wọ́n jẹ́ kí ìlú ó tètè dẹ̀rọ̀, kápá ó tètè kó àwọn afẹ̀míṣòfò. À ń lọ sí France, à ń pe Trump, à ń ṣe pé Israeli. Kí ló dé tó jẹ́ wípé àwa ń rely lórí àwọn other country? Kí ló dé? Owó tí ẹ lè fi ra nǹkan ìjà ogun tí ò bá mọ́wọ́ olóṣèlú dání ń bẹ lọ́wọ́ èèyàn kan nínú ìjọba. Mi ò mọ onítọ̀hún o, mo kàn fi sọ̀rọ̀ ni o. Ó lè wà, yóò wà lọ́wọ́ èèyàn kan. Ṣebí ti El-Rufai la gbọ́ yìí, a ti sọ ti Alao Akala. Gbogbo nǹkan tí wọ́n ní yẹn, ó tó odidi ìpínlẹ̀ kan láti fi ṣọrọ̀ ajé tí wọ́n bá quantify ìṣòwò. Owó tí ń bẹ lọ́wọ́ olóṣèlú mi ò sọ pé kówó jẹ o, mi ò mọ bí ó ti rí o. Ṣùgbọ́n tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ ṣèlú tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ aráàlú, owó yẹn tó odidi orílẹ̀-èdè. Ká tó wá sọ wípé ẹ má jẹ́ á tojú bọ iye tí wọ́n ń gbà sálárì. Àwọn tó dẹ̀ kàwé jù wọ́n lọ, àwọn tó ń ṣiṣẹ́, àwọn olùkọ́, gbogbo wọn, ẹ lọ bèrè iye tí wọ́n ń gbà, ẹ bèrè iye tí sójà gan ń gbà. Tómi bá wá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu, táyé bá wá ń kí wọn káàbọ̀, níbo ni bàbá wa ó fojú sí? Ẹ dira o, bàbá Bọ́lá Ahmed Tinubu Excellency. Ẹ má jẹ́ kí ọ̀tá ó gbẹ̀yìnkùlé di ẹrù lé yín lórí. Ẹ má ní gbẹ́kẹ̀lé nínú àwọn èèyàn tó ń bá yín ṣiṣẹ́. Ó ti dẹ̀ẹ̀kejì tí wọ́n ti ń attempt. Ẹ̀yin náà ò kéré nínú ayé. Ẹ kéré nínú ayé. Kúù tá à ń sọ yìí, ẹ̀ ń dúró kán máa ṣe repentant bandit, ẹ dẹ̀ ń wò wọ́n. Lóòótọ́ àwọn ni wọ́n ní ìpínlẹ̀ wọn. Ṣùgbọ́n ṣẹ́yìn ò mọ̀ wípé àwọn tí wọ́n ní wọ́n ń repent yìí, wọ́n fẹ́ lò wọ́n against àwọn ìran míì ni wọ́n ṣe ń kó wọn sáàrin sójà. Ní ẹ ṣe ń náwó orílẹ̀-èdè, owó ìpínlẹ̀ lé wọn lórí. Wọ́n tún arrest 18. Àwọn kí lorúkọ wọn náà? Operation Adikai, àwọn military. Wọ́n arrest 18 àwọn tí wọ́n ń supply àwọn Boko Haram. Ará òkè ọ̀yà ni gbogbo wọn, northerners ni wọn. Gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ni wọ́n ń supply. Àwọn 18 tí wọ́n mú yẹn, kí ni yóò jẹ́ ìdájọ́ wọn àfi tán bá dé kóòtù àbí? Ṣé wọ́n gbé wọn lọ kóòtù
ṣé wọn ó tú wọn sílẹ̀? Torí wọ́n ti ń sọ láwọn ọ̀nà àyíníke kan wípé wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, wọ́n ní ètò ọrọ̀ ajé tí ò dáa ló jẹ́ káwọn máa ṣiṣẹ́ yẹn, káwọn máa lọ supply àwọn Boko Haram ní àwọn nǹkan jíjẹ mímu oríṣiríṣi. Ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ nìyẹn. Ṣé àwọn ẹ̀yà yẹn nìkan ni economy ò dáa fún? Ṣáwọn ẹ̀yà yẹn nìkan ló wà lórílẹ̀-èdè bá a bá wí tán wọn á ní wọ́n fẹ́ rehabilitate wọn, wọn á tún kówó ìlú lé wọn lọ́wọ́. Àwọn tó jáde yunifásítì tí wọn ò hùwàkiwà, wọn ò rí nǹkan kan ṣe fún wọn. Boko Haram suppliers. A lè má gbọ́ nǹkan kan mọ́ lórí wọn. Fọ́tò wọn lẹ rí yẹn, 18. A kí yín gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ńlé o. Ibi tá à ń bọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ kò yé wa o. Wọ́n ní wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu. Ṣóòótọ́ ni? Tó bá jóòótọ́ ni ó dẹ̀ èkélòó. Èkíní kẹ̀bẹ̀, èkejì kẹ̀bẹ̀, kí bàbá ó rọra, kẹ́lẹ̀kẹta kó má bàa wáyé. Ẹ ṣàtúnṣe lọ́rọ̀ orílẹ̀-èdè yìí, kẹ́nikẹ́ni má rí àríwísí, kán má rí story láti sọ pé ìdí rèé tán fi make attempt. Kẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé bíkú ilé ò pani, tòde ò lè pani. Àwọn tí wọ́n ráwọn people yìí, ẹ mọ̀ párá Òkè Ọya ni wọ́n o. Ẹ lọ wo orúkọ àwọn tí wọ́n ní wọ́n ń dikú yẹn. Ẹ wo iye ọmọ Yorùbá àbọ̀mọ Ìgbò tó wà ńbẹ̀. Kẹ́ ẹ lè mọ̀ wípé ọ̀tá pọ̀ o. Ṣeun Agboola lorúkọ tèmi. Ọmọ Yorùbá, ẹ múra o.